kábíyèsí alámọ̀ ti ìlú ayégbájú-ìjẹ̀ṣà èyí tó wà ní ìjọba ìbílẹ̀ àtàkùmọ̀sà east ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyún ọba abidin adéyẹmí ó mà ti gbé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí ìyún department of state service dss lọ sí ilé-ẹjọ́ tó sì fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n ṣe òun níṣekúṣe wọ́n gbé òun wọ́n sì ti orí adé mọ́lé lọ́nà àìtọ́ pẹ̀lú pé wọ́n tó fi ẹ̀tọ́ òun wọ́n fi dun òun. tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí ìní ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti kábíyèsí ọba abidin adéyẹmí bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọn tiẹ̀ wò pé orí adé ni kábíyèsí tí wọ́n fi gbé tí wọ́n náà ṣe kábíyèsí níṣekúṣe tí wọ́n sì jù ú sí àtìmọ́lé. tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé ó ní iye ọjọ́ tí orí adé tó fi wà látìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí kò jẹ́ kó lè ṣe àwọn ojúṣe ẹ̀ láàfin sí àwọn aráàlú ayégbájú-ìjẹ̀ṣà ní àtàkùmọ̀sà east local government ní ìpínlẹ̀ ọ̀ṣun. ọ̀rọ̀ yìí a gbọ́ pé ó mì ìlú ayégbájú-ìjẹ̀ṣà ó mì tìtì bẹ́ẹ̀ tiẹ̀ la gbọ́ pé ọ̀rọ̀ yìí gan ó tún dé ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba pàápàá àwọn ọba tó wà ní ilẹ̀ ìjẹ̀ṣà lórí bí wọ́n ṣe ṣe ọba abidin adéyẹmí bá ṣe ṣe ní ìṣekúṣe lẹ́yìn tí kábíyèsí tó gba òmìnira tí wọ́n ló kúrò lẹ́yìn àtìmọ́lé àhámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ní àwọn aráàlú àwọn ẹbí ará àti ọ̀rẹ́ ni wọ́n gbà á nímọ̀ràn pé kó má ṣe jẹ́ kí ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ o kó fẹsẹ̀ òfin tọ́ kó sì jà fún ẹ̀tọ́ ẹ̀ nítorí pé yàtọ̀ sí pé ó jẹ́ orí adé àti bàbá ní ilẹ̀ yorùbá kò yẹ kí wọ́n máa ṣe ọmọ èèyàn bí wọ́n ṣe ṣe nítorí pé bí ìgbàgbé kò léèyàn àti wọ́n fẹ́ fi ẹ̀tọ́ ẹ̀ dùn ni eléyìí gan la gbọ́ pé ó jẹ́ kí ọba abidin adéyẹmí kó fọ̀rọ̀ tó àwọn agbẹjọ́rò ẹ̀ létí táwọn èèyàn náà sì gbà á nímọ̀ràn pé ó jẹ́ kí ọ̀rọ̀ kó máa lọ sí ilé ẹjọ́ èyí gan ni ló sì jẹ́ kí kábíyèsí kó gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ ṣá o nígbà tí ọ̀rọ̀ dé ilé ẹjọ́ àwọn tí kábíyèsí tó pè lẹ́jọ́ ó ní àwọn ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni jọ́ọ̀dì ọ̀gbẹ́ni amosat àti àwọn míì tí ó fẹ̀sùn kàn páwọn náà lọ́wọ́ níbi ọ̀rọ̀ náà yín olóyè ọmọlúlú àfìlákà àti rotimi àjẹwọlé nígbà tí ó ń gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀ onídàájọ́ adéfúnmilọ́lá dèmí àjàyí ó jẹ́ kó di mímọ̀ o ìpè àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n jẹ̀bi ẹ̀sùn tí ọba abidin adéyẹmí fi kàn wọ́n ó ní wọ́n tẹ ẹ̀tọ́ kábíyèsí lójúmọ́lẹ̀ wọ́n sì fìyà jẹ lọ́nà àìtọ́ onídàájọ́ adéfúnmilọ́lá dèmí àjàyí ó wá pàṣẹ wípé kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n san owó gbàmábínú àti owó ìtanràn 50 mílíọ̀nù náírà 50 million naira fún ọba abidin adéyẹmí èyí tó túmọ̀ sí pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n jẹ̀bi wọ́n sì pàdánù ẹjọ́ ṣùgbọ́n lásìkò tá a ṣàkójọpọ̀ yìí tẹlifíṣàn yorùbá Tòótọ́ kò mọ̀ bóyá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọn yóò péjọ kòtẹ́milọ́rùn tàbí bóyá wọn yóò sanwó tí ilé ẹjọ́ ní kàṣàkókà lè jẹ́.